ẹ káàárọ̀ ẹ káalẹ́ ní gbogbo ìgbà tẹ́ bá ti rí fídíò mi ọmọ yín Glo Network mo kí yín pé ṣe dáadáa lẹ wá. Ó wá sí nǹkan méjì tí mo torí ẹ̀ jáde wá nítorí ọ̀rọ̀ Àjàrà òun ni mo torí ẹ̀ jáde wá. Ẹ̀yin yẹn náà lè advice wa wípé ìwé tá fi máa ń post RIP wípé ó máa ń pọ̀ ju pé tí ìkànnì wa bá ṣe nǹkan kan ká support ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mò ń bẹ̀bẹ̀ ni. Àjàrà ó wà ní position tó critical bó ń torí content táwọn èèyàn máa ń ṣe làwọn èèyàn ṣe rò kò bóyá content ni kò ń ṣe content lélẹ́yìí o òtútọ́ ọ̀rọ̀ lélẹ́yìí tó. ẹ̀yin èèyàn wa arábìnrin yìí tí a mọ̀ sí Mama Glo Network ó ti jáde lórí ọ̀rọ̀ àìlera Àjàrà àwọn ni wípé ó ti ní liver problem wípé ó sì tún lóyún pẹ̀lú. Látara eléyìí wọ́n fẹ́ ìrànlọ́wọ́ ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Mama Glo Network tí ó sọ nípa ọ̀rọ̀ arábìnrin tí a mọ̀ sí Àjàrà. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ó sọ ẹ gbìyànjú láti wo fọ́nrán yìí láti bẹ̀rẹ̀ sí dé ìparí. ó ṣẹlẹ̀ yìí o kò dẹ̀ ṣe dúró wò ní àyè tí Àjàrà wà báyìí kò ṣe dúró wò a nídìí support ẹ̀yin èèyàn àdúrà gidigidi a nídìí láti tún ṣe kíni láti ràn wá lọ́wọ́ fún owó. ẹ kún mọ̀ pé mi Glo Network mi báyọ̀ ṣe gbogbo nǹkan báyìí wọ́n jẹ́ àjọmọ̀ tí mo nífẹ̀ẹ́ sí àti pé Àjàrà àjọmọ̀ tó yẹ kó lọ́ọ̀yà yọ̀ ó dẹ̀ ní respect kò wá sígbà t'Àjàrà ríyàn tó fojú ṣe kíni tó fojú pààyàn rí pẹ̀lú ẹsẹ̀ ló máa kúnlẹ̀ ìyẹn tó wá kéré o n tó ń jẹ́ kọ́rọ̀ yìí máa dùn mí lọ́kàn tó fi jáde tí mi lè múra mọ́ ni pé kò sí ètò ẹ̀ fún Àjàrà kò ní bínú ó máa gbà ó tún máa ń sọ̀rọ̀ kan á ní òun fẹ́ lọlé òun fẹ́ lọ fún mọ́mí òun torí pé mọ́mí òun ní stroke so ẹni owó tó bá rí ó fi ń tọ́jú màmá ẹ̀ so kì í ṣe pé Àjàrà ò kì í ṣiṣẹ́ kì í pé kò kì í rí owó wọ́n yín náà ṣàmọ̀ condition t'Àjàrà wà so ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin èèyàn wa nílé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run abẹ̀yìn ni ohun tó tún wá fún ní pé ó tún wá wà nínú oyún àti tìmọ̀ pé ó lóyún ìgbà tá a bá fi mọ̀ pé ó lóyún la fi pariwo pé lọ sí hospital pẹ̀lú condition tó wà yìí wọ́n gbọ́dọ̀ place ẹ̀ sórí treatment kó máa lò kó oríṣiríṣi àmọ̀ràn tí mo fún Àjàrà ní December nìyẹn nígbà tá a mọ̀ pé oyún yẹn wà ń bẹ̀ so ó wá yà mí lẹ́nu sí bó ti ṣe ń sọ wípé liver kò yé mi ọ̀rọ̀ oyún la pé ó dẹ̀ lọ location pẹ̀lú ẹ̀ náà ó lè lọ Ìbàdàn ó lè lọ Ọ̀yọ́ kò tí ẹ̀rù condition tó wà rárá so tó fi ń lọ síbi iṣẹ́ so ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ tó lọ kì í ṣe content o ó ṣe content ẹ jọ̀ọ́ torí Ọlọ́run o ẹ jọ̀ọ́ a lè jókòó ká máa wò òun la ṣe tètè bọ́ síta anybody ń pariwo àkáǹtì tó wà lọ́wọ́ tó wọ́n post síta yẹn òun náà ní kẹ́yìn èèyàn wa ẹ bá máa sanwó sínú ẹ̀ dẹni àdúrà dẹni tó bá tún mọ̀ nípa nǹkan tó ń ṣe ẹ tó lè lò nǹkan tó bá tún lè lò fún tó lè jẹ́ kó wà òkè náà kí nira yẹn má pọ̀ jù àṣà o ẹ ṣe o àní ṣàárẹ̀ o àní ṣàìsàn àní dáwọ́ aburú fúnra wa o ẹ ṣe gbọ̀ngbẹ̀ yìí fáǹsì wa Ọlọ́run wà pẹ̀lú yín o.